Abu Nafisa Abu Nafisa tó ń bá wa lórí TikTok. Barakallahu fikum. أعوذ بالله من الشيطان الرجيم. وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allahu subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Allahu subhanahu wa ta'ala kó máa bá orí ilé jẹta Allahu jalla fi'ula, kó máa bá nabi wa Muhammad sallallahu alaihi wasallam, kó máa dúró lórí ẹnìkan, kó máa bá wọn ará ilé àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn tó dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti tòdodo. Kí ìkẹ́ Allahu subhanahu wa ta'ala kó máa bá gbogbo wọn lápapọ̀. Àwọn ń bẹ Allahu subhanahu wa ta'ala pípé kó jọ kó dákun nínú àánú rẹ̀, nínú ìkẹ́ rẹ̀, kó má ṣàkàwá sínú àwọn ẹni tó já sí wípé èyí tí wọ́n máa sọ lọ́rọ̀ tí wọ́n dẹ̀ máa ṣe níṣẹ́ nítorí ìyọ́nú wọn bá dẹ́dà ni. Kó dẹ̀ kàwá sínú àwọn ẹni tó já sí wípé wọ́n máa jìnà sí ohun tí wọn Allahu subhanahu wa ta'ala tó ti ṣe léwọ̀ fún wọn. Akẹ́yàn ọmọ ìyá wa nínú Islam pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Tayyib, ní alẹ́ yìí ọ̀rọ̀ wa lè má pọ̀ lọ títí lálẹ́ yìí due to pé in tí a fẹ́ fèsì fún kìí ṣe pé bóyá ọ̀rọ̀ ìmọ̀kan tó yé òdo ni àìmọ̀kan ni, kìí dẹ̀ ṣe pé bóyá ọ̀rọ̀ ìmọ̀kan ni ohun tí a fẹ́ fèsì fún. So ẹjọ́ lásán tí aláìmọ̀kan kan tó kàn rò àti irọ́ lásán tí
olódo kan tó kàn ṣe kíni tó kàn kójọ nínú ara rẹ̀ tí ń rò pé bọ́yá ìmọ̀ ni èyàn ni àwa fẹ́ ṣe kíni òun làwa fẹ́ sọ̀rọ̀ nípa pàápàá jùlọ ibi tí Ahmad Labib Agbaji títí ń sọ̀rọ̀ Ibrahim Inyas títí ń sọ̀rọ̀ Barhama títí ń sọ̀rọ̀ Burema ọmọ Kaula so eléyìn ó ṣe pàtàkì sí wa lọ́pọ̀lọpọ̀ eléyìn ó fẹ́ ṣe kíni ó fẹ́ ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀díẹ̀ torí a ní ìtàsọ̀ fún lórí rẹ̀ ẹwà ráwọn nǹkan mìíre tí ọ̀gbẹ́ni náà tí arákùnrin náà ìyẹn Ahmad Labib Agbaji so àwọn nǹkan míì tó sọ láwọn ẹjọ́ tó tó àtàwọn wótòwótò àwọn fawakihu sakita so àwọn ẹjọ́ ìranù tí ó ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn àti agbájá òṣì àti ariwo òṣì óyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwa lè má bá wọnú eléyìn dítú pé kìí ṣe ṣáànù wà ní irú nǹkan bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bí gbogbo àwọn èèyàn ti mọ̀ pé àwọn tí wa tọ́rọ̀ bá délẹ̀ àwọn tí àwa máa ń wo kí ni tẹ́sìn sọ lórí ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ óyé kìí ṣe pé wá kó kàn tẹjọ́ òfò kan kalẹ̀ àwọn ẹjọ́ ìranù tí ò ní wúlò kan àbí ẹjọ́ wẹ́wẹ́ òsì kan so bí irú èyí tí Labib Agbaji ń kọ káàkiri lórí òkè rẹ̀ mo ti sọ fún pé orí òkè níbi tó wà yún pẹ̀lú àwọn ọmọ kéwú tó bá ti wà lórí òkè yún ìmọ̀ ń ṣe bí alágànnà kẹ́lọ́bẹ̀ ẹ̀dà kó mọ́ ṣàbáwà fi mọ̀nà tọ́ ẹjá gbọ́n tí Labib Agbaji sọ nípa tọ̀gútọ̀ àwọn Tìjàníyà yẹn Ibrahim Inyas kẹ́lọ́bẹ̀ ẹ̀dà kó jọ kó bá wá fi àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà náà kẹ́lọ́bẹ̀ ẹ̀dà bá wá fi wọ́n mọ̀nà Wọ́n ní bàbá ṣe ń pè ní Yásì bẹ́ẹ̀ ló yẹ wá. Bàbá ṣe ń pè ní Yásì bẹ́ẹ̀ ló yẹ wá. Àìní pè ní Yásì bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá. Àìní pè bàríyá bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá. Aláàlá ìlàlá ìlàlá ọ̀rọ̀ aláàlá ìlàlá ìlàlá ọ̀rọ̀ Adente Mariama, wọ́n ní bàbá ṣe ń pè ní Yásì bẹ́ẹ̀ ló yẹ wá. Bàbá ṣe ń pè ní Yásì bẹ́ẹ̀ ló yẹ wá. Àìní pè ní Yásì máa fi sọ̀rọ̀ wá. Àìní pè bàríyá máa fi sọ̀rọ̀ wá. Aláàlá ìlàlá ìlàlá ọ̀rọ̀ aláàlá ìlàlá ìlàlá ọ̀rọ̀ Adente Mariama, ló yẹ wá. tó dáyé gbogbo ara gbọ́ ohun tí Labib Agbaji Ahmad Labib Agbaji gbogbo ara gbọ́ ohun tí ó sọ oní tí ń kọ óyé so eléyìí náà nínú àwọn orin tí àwé náà kọ nìyẹn àwọn orin mìíràn ń bẹ tó kọ ò lásì pé mo lè má ṣe kí ni mo lè má mẹ́nubà rárá tí a tó bá sì wù mí mẹ́nubà óyé kò sí ìṣù ó ní báwọn ṣe ń pe Ìyáàsì so ló yẹ wọ́n báwọn ṣe ń pe Barhama òun ló yẹ àwọn so bẹ́ẹ̀dẹ̀ ni báwọn ṣe ń ṣe kí ni báwọn ṣe ń
báwọn ṣe ń pe òun rí pósítà ẹnìkan ni ọmọ aláìmọ̀kan ọmọ ìlú Ẹ̀pẹ́ Saheed Al-Mubarak yìí. So òun wo pósítà rẹ̀ kan tó ṣe pósítì láìpẹ́ yìí, bíbá ọmọ obìnrin láṣepọ̀ lọ́dọ̀ àwọn sàlàfíà ọ̀dà àwa ń lè fún insha Allahul azim. So àìmọ̀kan rẹ tó ṣe ń jò ní ìta tó sí tàyàn kò tí ì ṣe kìíní léyìn ò tí ì yọ tọ́. Ó ní báwọn ṣe ń pe Barhama bẹ́ẹ̀ ló yí àwọn, báwọn ṣe ń pe Ibrahim Inyasi bẹ́ẹ̀ ló yí àwọn. Oye tọ̀, ṣé wọ́n náà ti ń bá wọn pe Ibrahim Inyasi ni? Wọ́n ti ń bá wọn tọrọ lọ́wọ́ Ibrahim Inyasi ní Ahmad Labib Agbaji. So orí ibú tí ẹni ìsìn ó ti ju pé kó máa pèpè sí di Christmas, kó máa pèpè sí di ìṣọ̀kan pẹ̀lú àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí. So orí ibú ṣẹ́ ti wá débi pé ó ti débi pé kó máa pe Ibrahim Inyasi náà báyìí. Àwọn Tijani àlàwà mọ̀ pé wọ́n máa ń pe Ibrahim Inyasi, bùkátà àwọn wọ́n máa ń gbé lọ bá Ibrahim Inyasi, wọ́n máa ń tọrọ rẹ̀ lọ́wọ́ Barhama, èyí tí ò lè gba rẹ̀ lẹ̀ níbi ikú, tí ó sì gba rẹ̀ lẹ̀ lọ́wọ́ àárẹ̀ tó pa. Ibrahim Inyasi tó já sí wípé ohun gan fúnra láàrẹ̀ kò lè gba rẹ̀ lẹ̀ nínú ìdààmú níwájú Allahu subhanahu wa ta'ala. So eléyìí tó ṣe yìí nìsín nínú ara rẹ̀ Ahmad Labib Lagbaji ó máa rò wípé bóyá ó ṣe nítorí pé ókè ó fẹ́ fi já sí wípé ó fẹ́ ṣe nítorí kí àwọn alùsúnnà lè bá sọ̀rọ̀, àbí nítorí káwọn alùsúnnà lè bá máa bínú. Àwòsí bínú kankan bẹ̀ mo máa ń sọ dáadáa. Oye àmọ́ fa ẹnu tálọ̀ bẹ́ẹ̀ dá fún wa yìí àti okun àtagbára tí máa ń bẹ ní ara wa fa, wallahi a lò síbi pé ká fi pe àwọn èèyàn kó ń dí ìṣìnà àtanù tẹ́yìn wọn wọ̀nyí tẹ́yìn. A lò láti fi pe àwọn èèyàn kó ń dí ànù àti ìṣìnà àtàbúrú tẹ́yìn kíní ìtẹ́ ṣe kíní tẹ́ wà lórí rẹ̀ tẹ́ sí ń pèpè sí, pàápàá jùlọ ìrẹ́ àwẹ̀ Labib Lagbaji yìí. So oye ipò ń sọ fáwọn èèyàn pé ẹ̀ ń pe Barhama, ẹ̀ ń pe Inyasi bẹ́ẹ̀ ló yẹ yín, àwọn ò ní pírọ́blẹ́mù pẹ̀lú yẹn. Ní tó bá wù ọ́ ló lè fẹ́nu ara rẹ̀ sọ náà. Kódà tó bá wù ọ́ má jẹ́ kó mọ lórí Burema nìkan, ó mú Tijani náà kún, Muhammadu Tijani náà kún. Oye mú Tijani náà kún pé tọ́ bẹ́ẹ̀ ṣe ń pe Burema àti Tijani kó kúkú kó pé ó gbọ́dọ̀ máa sọ pé bẹ́ẹ̀ ṣe ń pe Láàtà, oye kó má wá fi bẹ́ẹ̀ ṣe ń pe Uzza kó má wá fi sí. So Ibrahim Inyasi Láàtà, Ahmadu Tijani Uzza oye tààlà lè fi kún tí ó jẹ́ Manata báyìí. Tọ́ bá ká fi Firaun kún fún ó kúkú pé bẹ́ẹ̀ ṣe ń pe Barhama, Burema àti kíni àti Tijani, so àti Firaun, kóhun kí Firaun máa jẹ́ Manata fún àwọn Láàtà àti Uzza méjèèjì Tijaniya kó kúkú pé báyẹn. So mọ́wùlẹ̀ sọ pé bẹ́ẹ̀ ṣe ń pe Burema àti mọ́wùlẹ̀ sọ pé bẹ́ẹ̀ ṣe ń pe Burema nìkan, ó sì sọ pé bẹ́ẹ̀ ṣe ń pe Burema tó ní fi ọ̀gá àgbà pátápátá sí Ahmadu Tijani fa, odidi Ahmadu Tijani, odidi ọlọ́run Tijaniya Ahmadu Tijani. So bó ló ṣe wá yọ́lẹ̀ tó mọ̀ sọ pé Ibrahim Inyasi nìkan lẹ́ ń pè. Ahmadu Tijani tó ti ẹ̀pínlẹ̀ gbogbo àwọn aburú ọ̀hún alábòsí ni ó ṣàbúrò Ahmadu Tijani. So ó ṣàbúrò Ahmadu Tijani, ó ti rí díkò Ahmadu Tijani báyẹn. Ahmadu Tijani gan ló yẹ kó mú síwájú pé bẹ́ẹ̀ ṣe ń pe Tijani bẹ́ẹ̀ ló yẹ yín, bẹ́ẹ̀ ṣe ń pọmọṣẹ́ Tijani Burema bẹ́ẹ̀ ló yẹ yín. So ó ti kó pé báyẹn Láàtà àti Uzza nìyẹn. Láàtà àti kíni, Láàtà àti Uzza nìyẹn. So Láàtà àti kíni, Láàtà àti Uzza nìyẹn. Aláìmọ̀ kankan tí ó mọ̀ tó kàn lórí TikTok ń bí ní na only this one cap you dey wear, bẹ́ẹ̀ ni òun nìkan ni. Wo ló wà pé téèyàn bá wọ one cap, so ó túmọ̀ sí wípé kò rí ṣe láyé, àbó túmọ̀ sí wípé ìyà ń jẹ, àbó túmọ̀ sí wípé kò sí lórí òdodo.
olódo lásán tẹ́ bá rí tó kàn tẹ́ sọ àwáwílẹ̀ mọ́ wá ti sọ fáwọn èèyàn náà tẹ́lẹ̀ ìpẹ́yìn Sufi fa kò sí nǹkan kan tẹ́ ní ìmọ̀ tẹ́ fi dìfẹ́ǹdì tẹ́ gbé dání àfi òdo lókù tẹ́ bá wá rí nǹkan kan sọ mọ́ so ìwíkúwí lẹ́mọ̀ wá káàkiri tẹ́ mọ̀ ṣe kí ni tẹ́ mọ̀ wí so máa bá comment section rẹ̀ jà báwọn tọ́ Lẹ́bíbù Lágbàjì ó bá mú Uzana kùn ìyẹn Ahmadu Tijani ó bá mú Ahmadu Tijani náà kùn tíra yìí dà Ad-Durratul Kharida jùzọ ẹlẹ́ẹ̀kejì níbọ̀ so in gbọ́dọ̀ mọ́ ká tíra fún iṣẹ́ tàwa nù èmi ọ̀kan ní wá máa bọ́ tó àwọn ẹjọ́ ọ̀rá nù so kí n sọ ìdí tó lè fi mú ìdí tó fi ṣe kíni tó fi mú Uzakun tí ń ṣe Ahmadu Tijani ìdí tí wàá fi ṣe kíni tí wàá fi mú Uzakun ìyẹn Ahmadu Tijani nìyẹn ìdí tí ó fi mú ìdí tó fi mú Tijani kùn kó lè bá mọ̀ pé kó lè bá mọ̀ iṣẹ́ tí ó àbí bá jùzọ alákọ̀ọ́kọ́ ọ̀yí so no ìdí tó fi ṣe rí ohun tí mo fẹ́ kà yìí àwọn ẹni tí wọ́n ń bẹ lórí TikTok àwọn ni àwọn lájẹ́ kí wọ́n rí so a lè gbé kámẹ́rà wa méjèèjì a lè gbé síbẹ̀ lẹ́ẹ̀kan náà ó yé báyìí kẹ́ má bínú so a lè ṣe kí ni a lè gbé kámẹ́rà wa méjèèjì a lè gbé síbẹ̀ lẹ́ẹ̀kan náà ó yé kẹ́yìn tẹ́ wà lórí Facebook kẹ́ má ṣe kí ni ká má bínú lálẹ́ yìí ẹ jẹ́ káwọn tí wọ́n ń bẹ ní orí tọ́ Amadu Ibrahim Inyas nìkan ló ní ẹ̀ ń pè àbíbẹ̀kọ́ ẹ jẹ́ ká gbọ́ ohun tí ń sọ ó ti ṣàbòsí Amadu Tijani bá Rabbuna ala la ilaha illallah hasbuna sílẹ̀ Inyaso tá arákùnrin Àgbàjì Ahmad Lẹ́bíbù ó ní báwọn ṣe ń pe Inyasi bẹ́ẹ̀ ló yà wọ́n báwọn ṣe ń pe Barahama bẹ́ẹ̀ ló yà wọ́n so tọ́ èmi ní ó ti ṣàbòsí Ahmadu Tijani bá kò yẹ kó sọ pé ó ń pe Barahama nìkan àbí ẹ̀ ń pe Barahama nìkan kẹ́ má wá pe Tijani mà ọ̀gá àgbà tanyanya ọ̀zá fún ìjọ Tijaniya Ibrahim Inyas ní Láàtà Ibrahim Inyas ní kíni òun ní Láàtà Ahmadu Tijani ní ọ̀zá ó sì wá fi ọ̀zá lẹ̀ tó lọ máa pe Láàtà tó sọ pé Láàtà ọ̀zá gangan tó yá sí pé ó dàgbà kò náà gan kalẹ̀ gangan fún aláàrẹ̀ ó wá ń pẹ́ ti tọ́ Lẹ́bíbù Lágbàjì so ó bá pe Ahmadu Tijani kún Ibrahim Inyas oye gẹ́gẹ́ bí Ahmadu Tijani ṣe ń ṣe kíni gẹ́gẹ́ bí ṣe ń ṣe dáhàwà rẹ̀ nínú Ad-Durratul Kharida ń bí báyìí mujallad alákọ̀ọ́kọ́ page 55 tí An-Nadhifi As-Susi tí ń sọ fún àwọn èèyàn bí báyìí fún mi lórí àtẹ́gùn tí fẹ́ so in fẹ́ pẹ́ lórí ètò yìí lálẹ́ yìí oye tẹ́lẹ̀ yìí ní lérò pé mo fẹ́ wá sí online lálẹ́ yìí oye tọ́ As-Susi An-Nadhifi nínú Ad-Durratul Kharida ó mú orin
ó mú orin Ahmadu Tijani kan wá in sọ fún àwọn èèyàn pé wa min shatohatihi aidan radiyallahu anhu wa ardahu wa ja'ala a'la illiyin ma'awahu qawluhu fi ta'iyatihi ó ní nínú shatohatu Ahmadu Tijani bákanáà nínú àwọn ìròrí Súfí ìròrí àgbákò tó jẹ́ ìròrí àwọn Súfí tí ń bẹnú lànà Ahmadu Tijani tí ń bẹnú ìròrí Ahmadu Tijani oye òun náà ni orin yìí kí ni Ahmadu Tijani ń sọ Ahmadu Tijani ń sọ pé ala durratil bayda'i kana ijtima'una وفي قاب قوسين اجتماع الأحبة أتوان صيبي وعاينت إسرافيل واللوح والرضا وشاهدت أنوار الجلال بنظرتي وشاهدت ما فوق السماوات كلها كذا العرش والكرسي في طي قبضتي وكل بلاد الله ملكي حقيقة وأقطابها من تحت حكمي وطاعتي وان صيبي أنا كتب أقطاب الوجود حقيقة على سائر الأقطاب قولي وحرمتي tó ma wá gbọ́n tí Ahmadu Tijani ń sọ ibi tí mo fẹ́ lò gangan ni mo dé yìí ibi tí mo fẹ́ lò gangan bí ọ̀rọ̀ Ahmadu Tijani ni mo dé yìí tó nínú tí As-Susi An-Nazifi sọ pé ń bẹ́nu Shatohatu Ahmadu Tijani oye ó ní Ahmadu Tijani sọ pé tawassal bina fi kulli hawlin wa shiddatin ugithuka fil ashiyahi dahran bi himmati Ahmadu Tijani sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ pé kí wọ́n ṣe kíni kí wọ́n wá ohun lákàsọ̀ kí wọ́n fóhun ṣàkàsọ̀ níbi gbogbo ìdààmú àti wàhálà tí wọ́n bá wà that is kí wọ́n wá ìrànlọ́wọ́ ohun ní gbogbo ìdààmú àti wàhálà tí wọ́n bá ṣe kíni tí wọ́n bá wà àti ilé kókó tí wọ́n bá wà ugithuka fil ashiyahi oye ipe òun ó ràn ẹni tó bá ràn lọ́wọ́ ugithuka ń ràn ẹ́ lọ́wọ́ ń ṣe àrànṣe fún ẹ jẹ́ olùṣọ́ olùdáàbòbò fún mùrídì òun níbi ohun tí mùrídì òun fò lọ sọ́dọ̀ Ibrahim Inyas bẹ̀ wàhálà nìyẹn oye ó ṣe wá fi ọ̀gá àgbà lẹ̀ rí nǹkan ni kéèyàn fi ọ̀gá àgbà pátápátá lẹ̀ kó wá lọ máa sọ pé la ilaha illallahu rabbuna la ilaha illallahu hasbuna báwọn ṣe ń pe Inyas bẹ́ẹ̀ ló ń yà wọ́n báwọn ṣe ń pe kìíní kan Barahama bẹ́ẹ̀ ló ń yà wọ́n àbíbò ní ṣe ń kọrí dèrèdè tí ń kọjá kújakú tọ́ ó yẹ kó mú Uzana kún má pé Láàtà nìkan Ibrahim Inyas Láàtà ló jẹ́ oye tọ́ mú Uzana kún Uzani Ahmadu Tijani oye tọ̀gútù àgbà kò yẹ kó já sí wípé tọ̀gútù kékeré ló ṣe kíni kò yẹ kó já sí wípé tọ̀gútù kékeré ló mú tó máa wá ṣe kíni tó wà máa sọ pé bẹ́ẹ̀ ṣe ń pe Inyas bẹ́ẹ̀ ló ń ṣe kíni bẹ́ẹ̀ ló ń yẹyìn kò yẹ kó já sí pé òun yẹn nìkan lẹ́mọ̀ pé ó yẹ kó mú Ahmadu Tijani náà kún kó rí ibú rẹ̀ lè bá ṣe kíni kó lè bá tẹ̀sùn wọn dáadáa kí ó rí ibú rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá tẹ̀sùn wọn dáadáa kó lè bá já skéèlì tí ó gbọ́dẹ̀ bí Lágbàjì àpínlẹ̀ ní ká máa sọ wípé orí àánú ló máa wá má ṣe mọ̀ nǹkan kan bẹ́ẹ̀ tọ́ wọ́n tí Ahmadu Tijani tẹ̀ wulẹ̀ sọ́ntò òun ipé kí wọ́n máa pè òun ipò òun lòun máa ṣàránṣe fún àwọn mùrídì òun ipò òun máa ràn wọ́n lọ́wọ́ òun máa kún wọn lọ́wọ́ òun máa ṣe oríṣiríṣi àwọn nǹkan fún wọn kódà yóò tẹ̀ tún máa dáàbò bò wọ́n níbi kíni níbi ohun tí wọ́n bá ń páyà tọ́ Lẹ́bíbù Lágbàjì ṣó wá rí nínú tírà yìí nínú Ad-Durratul Kharida yìí oye sórí Ahmadu Tijani sọyún wọ́n tún wá ṣe dáwà rẹ̀ nínú Ad-Durratul Kharida yìí oye wọ́n tún wá ṣe dáwà rẹ̀ nínú Ad-Durratul Kharida yìí oye ń bọ̀ ní idha masaka az-zamanu yawman bidaymihi فنادي آياتي جانية وحيد العصر بلوت يا واغان
òun náà ni mujallad alákọ̀ọ́kọ́ náà. So kí ló kàn wá pẹ̀lú pé òun pe Ibrahim Inyas ṣebí tiwa káwa ṣá sọ fún wọn pé ẹbọ ló ń ṣe àló bá parí tiwa káwa sọ fún wọn pé ẹbọ ló ń ṣe kúfùrù ló ń ṣe ká sì mú ẹ̀rí kalẹ̀ fún ẹ ká jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Lẹ́bíbù ti sọnù Lẹ́bíbù ti bọ́ sínú igbó tányányán o kí ẹ ṣe pé ó wà lójú ọ̀nà náà tẹ́lẹ̀ o àmọ́ ó mọ̀ pé àwọn ìṣẹ̀mí kan bẹ téèyàn ó máa lò tó á sí pé ọ̀nà pé ó fẹ́ wọgbó ní ó máa tọ̀ so ọ̀nà pé ó fẹ́ wọgbó òun ló ń tọ̀ tẹ́lẹ̀ tó sì ti ń súnmọ́ tò sí igbó ọ̀hún so tó bá já sí pé ìmọ̀ pé Ibrahim Inyas ló kù fún ọ tètè máa pé o níjọ wà nù sáré o níjọ wọnú sáré o Lẹ́bíbù Lágbàjì níjọ ṣe kí ni wọn ní gbé wa sínú sáré kan náà papọ̀ sáré ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ wọ̀ sáré ọ̀tọ̀ọ̀tọ̀ lájọ ṣe kí ni sáré ọ̀tọ̀ọ̀tọ̀ ní àjọwọ̀ ó yé báyẹn tá Lẹ́bíbù Lágbàjì nínú Ad-Durratul Kharida page 66 ohun tí Ahmadu Tijani tó sọ pé kí wọ́n máa ṣe fóhùn yẹn àbí kí wọ́n máa pè wọ́n nígbà ìṣòro àbí kí wọ́n máa wá ràn lọ́wọ́ kí wọ́n máa fòun ṣe tawassulu nǹkan bẹ́ẹ̀ ipò wọn máa ràn wọ́n lọ́wọ́ òun máa kún wọn lọ́wọ́ tó bá wá sí page 66 nínú tírà yìí Ahmadu Tijani àwọn ọmọlẹ́yìn rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ Ahmadu Tijani yùn àwọn náà wá ṣe dáwà rẹ̀ àwọn ni idha masaka zamanu yawman bi daymihi tí ìgbà bá ṣe kíni tó bá dé pẹ̀lú ilé kókó rẹ̀ tó múyàn pẹ̀lú ilé kókó rẹ̀ fanadi aya Tijani ìwọ yá pè so irú pèpè wo ìpèpè pé aya Tijani ìrẹ Tijani ya wahid al-asri ìrẹ tó yá sí pé ìwọ nìkan so ló ń dá lógbà kí ni ó máa sọ fún Tijani nígbà tó bá pe Tijani agithni faqad daqa zamanu bi ahlihi ìrẹ Tijani ràn mí lọ́wọ́ agithni ṣàránṣẹ́ fún mi faqad daqa zamanu bi ahlihi nítorí ìgbà ti ṣe kíni ìgbà ti lè mọ́ àwọn èèyàn rẹ̀ fayatika bil alqafi Ahmadu Tijani ó wà mú àwọn oníranran ìdẹ̀kùn tó pọ̀ yóò mú wá fún ẹ fi mu'zamil amr nínú wàhálà àbálámàrí tó tóbi tó wà nù rẹ̀ tọ́ wa yakshifu kullal karbi Ahmadu Tijani yóò tún ṣe kíni yóò tún ká gbogbo ìṣòro gbogbo ẹ̀ta èrò ẹ̀dàkùn ẹ̀rọ allọ́bẹ̀ ẹ̀dà tàlẹ́ni náà ti máa ń kó ìdàmú kò fún yàn Allah àbí Ahmadu Tijani man yakshiful karba tàlẹ́ni náà ti máa ń ṣe kíni tí máa ń ká ẹ̀ta èrò kò fún yàn wa man yakshifu darr tàlẹ́ni náà ti máa ń ká ìnira kò fún yàn tí ìbá ṣe allọ́bẹ̀ ẹ̀dà Allah subhanahu wa ta'ala ní máa ń ká ìnira kò fún yàn ní máa ń kó àwọn in tó já sí wípé ń gbéyàn lẹ́mìí sókè allọ́bẹ̀ ẹ̀dà òun nìkan ló ní kápá àti kákó fún yàn àmọ́ pẹ̀lú dáwà Ahmadu Tijani dáwà ìsìnà àtànù tó ṣe ipé tọ̀ káwọn mùrídì òun kọ́ máa ṣe tàwásùlù pẹ̀lú òun kọ́ máa tọrọ lọ́wọ́ òun kankan bẹ́ẹ̀ òun sì máa ṣe kí ni òun máa ràn wọ́n lọ́wọ́ kódà in tí bá ń jẹ́ ń páyà fún wọn gan ohun tí bá ń pa wọn láyà òun máa ṣe kí ni òun máa kó fún wọn bẹ́ẹ̀ dẹ̀ ni òun máa dáàbò bò wọ́n níbi ohun tí ń bá ń ṣe kí ni níbi ohun tí bá ń pa wọn láyà so Ahmadu Tijani wọ́n sọ pé wa yakshifu kullal karbi anka bihimma ipa Ahmadu Tijani yóò ká gbogbo ẹ̀ta èrò àti ìdààmú yóò ká kó fún ẹ bihimmatin pẹ̀lú ìkákólé kan tó ṣe kíni alat fawqa aflaki samawat wal badr ìkákólé kan tó ga tayọ aflaki samawat àwọn kíni àwọn ojú ọ̀nà tí ń bẹ ń sánmà wal badr bẹ́ẹ̀ ni tó ga tayọ àwọn kíni tó ga tayọ ìràwọ̀ tó ga tayọ òṣùpá ọjọ́ 14 wa yatika bil khairat Ahmadu Tijani yóò wá mú àwọn oore tó pọ̀ wá fún ẹ min kulli janibin yóò mú àwọn oore tó pọ̀ wá fún ẹ láti gbogbo ọ̀nà pátápátá ọ̀nà tó tẹ̀ ẹ̀rọ kankan Ahmadu Tijani yóò mú oore wá fún ẹ láti bẹ̀ ẹ̀rákùn ní máa ń mú oore wá fún ẹ láti èyíkéyìí ọ̀nà èyí téèyàn mọ̀ àti èyí téèyàn mọ̀ ta ní máa ń ṣe Allah ta lẹni tí máa ń ṣe irú rẹ̀ fún yàn
Allah. So àmọ́ sọ pé Ahmadu Tijani yóò mú oore wá fún ẹni tó bá pè láti èyíkéyìí ọ̀nà. Wa yadfa'u anka al-karba fil barri wal bahr. Ahmadu Tijani yóò dẹ̀ ṣe kíni, yóò dẹ̀ yóò dẹ̀ ṣe kíni, yóò díwọ́ ìnira fún ẹ fil barri ní ojú ọ̀dàn àti inú búdò. That is, tí a bá wà lójú ọ̀nà àti ó wà lórí búdò, lórí odò, nínú odò, lórí ọ̀nà, Ahmadu Tijani yóò ṣe kíni, yóò ká ìnira kò fún ìnira tí ń bẹ lọ́nà, wàhálà tí ń bẹ lórí odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ahmadu Tijani yóò ṣe kíni, yóò kó fún wọn. So ìrẹ́ Lẹ́bíbù Lágbàjì, má wulẹ̀ pé Ibrahim Inyas nìkan. Ibrahim Inyas nìkan tó fẹ́ pè kò tiẹ̀ tó. So ó ṣe máa pé Ibrahim Inyas tó ní pé Ahmadu Tijani, ó ti ń ṣàbòsí Tijani nù. Tijani gangan tó ní dáwà náà, tó ní dáwà pé kí wọ́n máa ṣe kíni, kí wọ́n máa pè òun, kí wọ́n máa tọrọ lọ́wọ́ òun, kí wọ́n máa béèrè lọ́wọ́ òun, ipò òun ó máa ṣe, ó wá fẹ́ fílẹ̀, ó wá fẹ́ lọ máa ta mọ́ búrẹ́mà jọ̀wọ́, búrẹ́mà àsìkò wo tí ṣe ń sìn tó dé bẹ̀rẹ̀ sí ṣe àmọ́ kó rọ́dù fún lórí rẹ̀, kò sí nǹkan kan. Oye tó bá sí pé pẹ̀lú ènìyàn, ó lè já sí pé ìmọ̀ pókọ Barahama lẹ́nu lásán ló kàn fíìlì pé òkè bẹ́ẹ̀ ṣe ń pè bẹ́ẹ̀ ló yẹ nǹkan kan bẹ́ẹ̀. Àmọ́ tó bá já sí pé pípe Ibrahim Inyas ní pípè táwọn ọmọlẹ́yìn rẹ̀ ń pè nígbà tí wọ́n bá wà nínú ìṣòro, àbíkẹ́ nígbà tí wọ́n bá ní bùkátà tí wọ́n máa tọrọ lọ́wọ́ rẹ̀, tó já sí pé pípè yun ló ń rí fàásí, ó yẹ kó mú Ahmadu Tijani náà mọ́. So kí ni àjò orí ibú rẹ kó lè bá tètè ṣe kíni, kó lè bá tètè sọ̀kalẹ̀. Oye àmọ́ àwa ń lé fún ọ tó bá bẹ̀rẹ̀ sí pèpè lọ sí di irú nǹkan bẹ́ẹ̀, rọ́dù láṣe kíni, rọ́dù láàmà ṣe fún ẹ, rọ́dù gidi, rọ́dù ìmọ̀ òun láàmà ṣe fún ẹ. So eléyìí òun ni dáwà Ahmadu Ibrahim Inyas nǹkan kan bẹ́ẹ̀. Ahmadu Tijani ẹ má jẹ́ kó jẹ́ kàyéfì fún yín, oye ẹ má jẹ́ kó jẹ́ nǹkan tuntun sí ohun tí Ahmadu Tijani ti pèpè sí ni. So ohun tí Ahmadu Tijani ti ṣe dáwà lé lórí ni, tí Ahmadu Tijani ti ní kí wọ́n máa ṣe, kí wọ́n máa pe òun nígbà tí wọ́n bá ṣe kíni, ṣì wà lórí ẹ̀. So àmọ́ ńgbà tí mo kàn nílé tó já mo ní ẹ jẹ́ ká tara ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀gbẹ́ni bó wọ́n ti ń pè, ọ̀gbẹ́ni ìlú Ìlọrin yìí. So Lẹ́bíbù Lágbàjì, Lẹ́bíbù Lágbàjì. So fúndélé yìí Lẹ́bíbù yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe lóhun ó jẹ́. So lélẹ̀ tó sọ yìí ó ní ṣe pọ̀ pẹ̀lú ìmọ̀, ó ní ṣe pọ̀ pẹ̀lú kéwú, ó ní ṣe pọ̀ pẹ̀lú pé kí ni àkọọ́lẹ̀ àwọn ẹni tó ń sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe kíni, bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n, bẹ́ẹ̀ ló ń yẹ yín. So eléyìí ó ní ṣe pọ̀ pẹ̀lú kíni, ó ní ṣe pọ̀ pẹ̀lú ohun tá ṣe kíni, ohun tá tọ́ka sí. Eléyìí ó ní ṣe pọ̀ pẹ̀lú ohun tá ṣe kíni, ohun tí a tọ́ka sí. Àmọ́ ṣó rí nǹkan míì tó lè sọ bí irú orin tó ń kọ pé kíní kan sọ̀rọ̀ bàbá rẹ̀, sọ̀rọ̀ bàbá rẹ̀ wà, sọ̀rọ̀ bàbá rẹ̀ tó bá jọ mọ́ ọkọ. Sórí gbogbo àwọn rédèrèdè eléyìí tiẹ̀ kò sí àwò ní, kò sí tó kàn wá pẹ̀lú eléyìí. Eyín so tí mo bá pín tán bàbá mi fún ọ, so eléyìí ò lè díwọ́ dáwà tèmi. Oye bí mo pín tán bàbá tó bí mi fún ọ kò lè díwọ́ dáwà tèmi. Oye kò lè ṣe kíni, kò lè díwọ́ dáwà tèmi. Oye báyìí kò lè díwọ́ ọ̀rọ̀ tèmi. Àwọn kan yìí ò lọ, kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó lọ bẹ́ẹ̀. Sórí nínú ní ìmọ̀ ń rí bàbá mi lára ní níbi tí wọ́n ti gbọ́ dánilẹ́kọ̀ọ́ mi dé. Alhamdulillah. Níbi tí wọ́n ti so farduhu ila Allahi wa ila ar-rasul aw ar-rasul. So tẹ́ bá ṣe ìfànfà lórí nǹkan kan ẹ dá padà sọ́dọ̀ ta ni, sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àti kí ààrẹ tó ọmọ akẹ́ ọwọ́ kéwú balẹ̀ Lẹ́bíbù Lágbàjì kòrónà ọwọ́ kéwú balẹ̀ Lẹ́bíbù Lágbàjì. So show us your papa picture, let's know about him.
abẹ́ẹ̀rí nǹkan abẹ́ẹ̀rí nǹkan máa wá picture bàbá mi káàkiri nígbà tó yá sí pé ohun tí mò ń ṣe ń dá wà nìyẹn ó mọ̀ pé picture bàbá mi mo fi bẹ̀rẹ̀ dá wà bí olódò ọmọ àní ẹ wá katira ẹ̀ lè katira so ìrégbè táwọn oníbídà tán wọ́n ń bá kiri nìyẹn o so kódà tán bá rí ìgbẹ́ gan wọ́n fẹ́ lè mú ìgbẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí ìgbẹ́ wọ́n lè mú as evidence láwọn oníbídà tẹ́rí yẹn wọ́n ya gíran gan torí ẹ̀ ìwọ tó bá ṣe kíni tó bá kojú wọn ò ní mú ní kékeré fún wọn ni oye so gbogbo tí wọ́n bá rí gbogbo tí àwọn oníbídà pàápàá jùlọ àwọn sufita rí yùn gbogbo tọ́wọ́ wọn bá tó ni wọ́n máa ń lò as evidence gbogbo tọ́wọ́ sufi bá fi lè hàn báyìí tọ́wọ́ sufi bá fi lè hàn kan báyìí kó má jẹ́ àyà kó má jẹ́ àdìsí kó má wà rẹ́lẹ́vántì wọ́n fẹ́ máa lò ẹ̀dá kò ṣe eléyìí ni ẹ̀rí pé orí àánú ní Ahmadu Lẹ́bíbù wà ṣe eléyìí ni ẹ̀rí àwọn ìranu àti ìrégbè támádù Lẹ́bíbù ń ṣe káàkiri ẹ ṣe wá kú lórí báyìí ẹ ṣe yálà ìmọ̀kan báyìí gbìtàn bàbá rẹ̀ tó bá jọmọ ọkọ òye tó bá jọmọ ọkọ òà bàbá mi rán mi lọ lé kéwú so bàbá mi ṣe kí ni wọ́n rán mi lọ lé kéwú mo sì kéwú alhamdulillah wallahi alhamdulillah adúpẹ́ fún lọ́ba rẹ̀ dà adúpẹ́ fún lọ́ba rẹ̀ dà so ìwọ gan náà nú ara rẹ̀ nínú ara rẹ̀ tó bá ní ṣàbòsí fúnra rẹ̀ ìwọ gan náà nínú ara rẹ̀ so ó ìwọ gan náà nínú ara rẹ̀ ó máa sọ fúnra rẹ̀ pé Yelman Yusufu èèyàn gbọ́dọ̀ nírú rẹ̀ lọ́mọ kó sọ pé òun ò bímọ kó sọ pé òun ò bímọ àfi tó bá ṣàbòsí ara rẹ̀ lókù bó ti ṣàbòsí ara rẹ̀ kò jẹ́ pírọ́blẹ́mù wa oye kò jẹ́ pírọ́blẹ́mù wa adúpẹ́ fà lọ́bẹ̀ ẹ̀dà so sọ̀rọ̀ bàbá rẹ̀ tó bá jọmọ ọkọ òye tó bá jọmọ ọkọ òye tó bá jọmọ ọkọ wà sọ̀rọ̀ bàbá rẹ̀ tó bá jọmọ ọkọ so Lẹ́bíbù Lágbàjì so Lẹ́bíbù Lágbàjì fún eléyìí so ẹ̀rí ni kó fún àwa ẹ̀rí òun ni kó fún àwa àwa tí wa kò sáyè fáwọn ẹjọ́ òsì nǹkan kan bẹ́ẹ̀ kò sí táwa fẹ́ fìyàn ṣe oye ẹ̀rí tó bá sọ pé n tó ṣe yóò kò bẹ́sìn lọ nǹkan yìí kò bẹ́sìn lọ kò fagídí kò fàjà kò ṣe kíni kò fagídí kò dẹ̀ ṣe kíni kò dẹ̀ fa ìjà mú ẹ̀rí